táwo oyin mọ́mọ́ ni. wá tọ́ Jésù wò tètè má bọ̀ ó dùn wá tọ́ wò oyin mọ́mọ́ ni ó dùn Jésù dùn o. wá tọ́ wò oyin mọ́mọ́ ni. obìnrin onísun ẹ̀jẹ̀ fún ọdún 12 ó relé aláwo ó relé oníṣègùn wọ́n gba ohun gbogbo tó ní tán ṣùgbọ́n ìyanu kò tíbẹ̀ jáde lágán tó fọwọ́ kan Jésù ìsun ẹ̀jẹ̀ ọdún 12 ó di ohun àwátì ó rí ìyanu òjijì ó rọ́gọ̀ ọlọ́run wá o wá o wá táwo oyin mọ́mọ́ ni. wá tọ́ Jésù wò tètè má bọ̀ ó dùn wá tọ́ wò Jésù yìí dùn o. oyin mọ́mọ́ ni Jésù yìí dùn o. Jésù yìí dùn o. wá tọ́ wò wá táwo oyin mọ́mọ́ ni. wé alágàdàrà ó ti ya wèrè fọ́dún pípẹ́ kò lè gbé láàrin èrò bí kò ṣe inú ibojì ayé ti sìnkú ògo rẹ̀ sínú ibojì a máa ya ara rẹ̀ lára bó ṣe ń làdá ló ń lorin á fi ya ara rẹ̀ lára ṣùgbọ́n lọ́jọ́ ọjọ́ kan ó pàdé Jésù ẹ̀mí Èṣù jáde lára rẹ̀ lọ́jọ́ ìgbà yìí làwọn tó mọ̀ pé ìránṣẹ́ Ọlọ́run ni bá sojú Olúwa ni tètè wá o wá o wá táwo oyin mọ́mọ́ ni. wá tọ́ Jésù wò ó dùn wá tọ́ wò oyin mọ́mọ́ ni ó dùn ó dùn wá tọ́ wò wá táwo. oyin mọ́mọ́ ni. alárùn ẹ̀gbà ọdún 18 tó ti wà létí omi kò sára kò sí ẹ̀kan kò sọ́lùrànlọ́wọ́ mọ́ abiyamọ ti gbàgbé ọmọ rẹ̀ torí ogun ọjọ́ pípẹ́ Jésù rí àánú ṣe ó ní gbé àkéte rẹ̀ kí o sì máa rìn kí o sì máa yún wá o wá o wá táwo oyin mọ́mọ́ ni. wá tọ́ Jésù wò wá wá ó dùn Jésù ló lè gbà ọ́ kò sọ́lọ́ mìíràn mọ́ oyin mọ́mọ́ ni tètè má bà wá ó dùn ó dùn wá tọ́ wò Jésù yìí ni. oyin mọ́mọ́ ni. kí ni ìṣòro ayé rẹ̀ o tó ti rò pé kò sọ́nà àbáyọ ó ti relé aláwo ó ti relé oníṣègùn ó kúrò nílùú Ògbómọ̀ṣọ́ ó sá lọ sílùú Ìbàdàn wòlíì tó mọ̀ kò níye ohun tó dára láyé rẹ̀ oníṣègùn ló ná fún ohun tó dára láyé rẹ̀ kò lè gbé ló ná fún bógun ṣe ń tì ọ́ síwájú o ló tún
fà ọ́ sẹ́yìn kàkà kó sùn lára rẹ̀ lógun tún lè kókó sí. Today is your day, remember your creator. Sáré tọ̀ Jésù wá, ó lè fún ọ lọ́kọ, ó lè fún ọ lọ́mọ, ó lè fún ọ láyọ̀, ó lè dá ìkórà rẹ padà, ó lè sọ ọ́ dọmọ. Wá o, wá o, wá tọ̀ o, oyin mọ́mọ́ ni. Wá tọ̀ Jésù wò. Sáré wá.